tó ẹ kú ojúmọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ káàsán níbikíbi tọ́wọ́jà ètò yìí bá ti bá yín, ẹ sì káalẹ́. Tọ́ra mọ̀ pákó tá a wà kò lè jọra wọn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè lénìí. Ọlọ́run Elédùmarè, ọba tó níkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba jípọjọ kúdà, yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ibikíbi tọ́lọ́run bá ní ká fi kalẹ̀ sí lénìí tá a ti ń wo ètò yìí. Ní bá wọn ara rìn rà nínú ayé, kòńgẹ́ aburú kò ní ṣe déédéé wa. Ní sìrìn, ní ṣìlẹ̀tẹ̀, ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ̀gún ayé kò ní gún wa lẹ́sẹ̀ o, sì ní jì sínú ọ̀fìn àwọn àgbàlagbà lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run. Ìròyìn kan lásáré mú wá ní yàjóyàjó, ká má bàa dólùnà pẹnu. Mọ̀ fi fọ́nrán kan hàn yín lágbègbè kan nílẹ̀ Yorùbá ń bí. Ẹni tó send information yẹn sí mi, wọ́n clarify dáadáa níbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀. Torí ó ti tó bí ọjọ́ mélòó kan tí information yẹn ti wà lọ́wọ́ mi, àrídájú àdúgbò tó ti ṣẹlẹ̀. Mi sì fẹ́ mọ méfò léfò, ṣùgbọ́n káàkà fi hàn yín àwọn ọṣẹ́ tí àwọn tí wọ́n ń ṣarín kiri tí wọ́n ń dánwò tá à ń pè ní bólà. Ọṣẹ́ tán fi ń ṣe wá nílẹ̀ Yorùbá ń bí. Mo mọ̀ pé tó ṣẹlẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀. Kéèyàn kọ́ odidi ilé gbàyàmú kó rúùfù ẹ̀ kó máa wò pé òkè o, bàtà ti rúùfù lé yọ ẹja máa ṣe yókù díẹ̀díẹ̀ kó tó di pa kó wá bẹ̀. Dẹ̀jẹ́ mọ̀ pé àwọn ará bí wọ́n bọ́ bẹ̀ wọ́n dẹ̀ ka gbogbo páànù lé yẹn. Gbogbo aluminium zinc tán fi kan ilé yẹn wọ́n dẹ̀ ka tán pátá. Wọ́n tún wá bọ́ sí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ òdìkejì ẹ̀, ìyẹn ti rẹ́dì ní tiẹ̀ kó nílé kó wá bẹ̀ kó wá máa gbé bẹ̀ lókù. Wọ́n ká yẹn náà, wọ́n ká pátápátá tí ò sí nǹkan kan lórí ẹ̀ mọ́. Àkàsáré múròyìn wá ni fún yín pé kẹ́yìn èèyàn ẹ dì í, ẹ sì mọ́ fura. Ẹ mọ́ fura o, torí Yorùbá ní ìfura lóògùn àgbà. Wọ́n ní pásá òfura pásá fi jáná, ajá òfura làjá fi jìn. Tó lé ò bá fura, olè ní oko. Ṣé ẹ ti rí tí ń ṣẹlẹ̀ báyìí pẹ̀lú àwọn ọmọ tí ń lo kẹ̀kẹ́ kiri àdúgbò tó pé tí ilé bá ti dá tó gbé tí lọ bí iṣẹ́ tán, inú ewu làwọn ilé tà fi ilẹ̀ wọ̀nyẹn, inú ewu ni wọ́n wà. Kọ́lọ́run Elédùmarè kó mọ̀ fi sọ rẹ̀ sọ́wọ́ o. Ẹ̀yin tẹ́ wà ní new site, ẹ wá ọgbọ́n dá sọ̀rọ̀ yín, bóyá ẹ̀wọ̀ dẹni tí ó máa rìn kiri lọ́sàn-án, ìtúnṣọdẹ òru o, ọdẹ tí ó máa rìn lọ́sàn-án, ẹ ti kú ládùúgbò tán yín tó pé ilé ò tí ju 5-6 lọ nínú street tẹ̀sẹ̀ kó dé. Ọṣẹ́ ńlá ni o, àbẹ̀yìn ni. Kẹ́ ẹ máa wá ọgbọ́n táwọn èèyàn fi máa bá yín mójútó àdúgbò yín tá a fi ní rí láburú. Tẹ́ ẹ fi ní dé ilé lálẹ́ kẹ́ ẹ bá nípa láwo, ó ti kó gbogbo nǹkan ní yín lọ. Information àkọ́kọ́ tá a kọ́kọ́ mú wá nìyẹn. Ṣùgbọ́n eléyìí tó wá jẹ́ pabambarì nínú àwọn ìròyìn yàjóyàjó yìí tí ń kọ mí lóminú. Lálẹ́ àná, gẹ́gẹ́ bí òní ti jẹ́ 26/6/2025, ọjọ́ Thursday, àná 25 lọ̀rọ̀ tí mo ń sọ ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìròyìn yẹn bá mi, ó bá mi níbi ọwọ́ àárọ̀ aago 7 sáago 8 alẹ́ àná. Mi ò ráàyè láti attend sí dáadáa. Ọ̀gá tó dọwọ́ òru tí mo jí ni mo tún wá ń rí wípé ní Niger State lánàá, jẹ́jẹ́ mọ̀ pé àwọn agbésùnmọ̀mí wọ́n tún yin àdó olóró ní Niger State tó pa odidi army 20. Ìyẹn láfihàn ẹ̀ẹ́rì
ṣùgbọ́n títí Anambra tó ṣẹlẹ̀ lánàá òde yìí náà àná 25/6/2025 lánàá títí Anambra tó ṣẹlẹ̀ kò tí ì sí ìròyìn tó gbé dìsìn. Kò sí ìròyìn tó gbé dìsìn. Bàbá kan ló tún fi ṣọwọ́ sí mi ní bóyá lé àná náà ni àbí láàárọ̀ yìí ni mò ń rí mẹ́sẹ̀jì lórí WhatsApp mi. Bàbá yẹn kọ bí write up báyìí ni wọ́n send sí mi gbé chat. Wọ́n fi hàn mí pé kí n wo àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ táwọn fẹ́ káwọn kí n gbọ́. Èmi náà ti rí àtàlẹ́ àná bọ̀ mò ń wò pé ó yẹ ká rí ìròyìn tí ó gbé. Kò tí ì sí ìròyìn tó gbé. Bóyá láàárọ̀ yìí bóyá wàá máa gbọ́ lórí ìròyìn bóyá àní gbọ́ àní mọ̀. Wọ́n ròyìn pé ẹ̀mí sọnù gan ní Anambra níbi tí bọ́ǹbù yẹn ti yìn. Ṣé Imo ni àbí Anambra? Mo sábà pé ilẹ̀ Igbo ní kíní yẹn ti ṣẹlẹ̀. Sídá Imo or Anambra ni màá check padà. So àwọn nǹkan wọ̀nyí là ń kojú lọ́wọ́ náà nílẹ̀ Nàìjíríà. Mo wá fẹ́ léyìí tí mo fẹ́ fi tó àwọn èèyàn wa létí ní orílẹ̀-èdè Yorùbá. Àti ń pè lówó yìí àti ń pè ní ọ̀wẹ̀ ó ti láàárọ̀ nú. Ìdí tó sì fi rí báyìí tó jẹ́ kí wọ́n á mú information yìí wá ni pé ilẹ̀ Yorùbá a nídìí ká fi ẹ̀mí wa ti ìrìn àjò yìí torí ń bọ̀ ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ. Ẹ̀tàn ni pé kò ní í ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹni tó bá wa rí fọ́nrán yìí kán bá wa pín káàkiri kán jẹ́ kó dé gbogbo àwọn ìyá lọ́jà pátá. Gbogbo ọjà tí ń bẹ nílẹ̀ Yorùbá láti Ìlọrin láti Kwara State títí dé Kogi títí dé Èkó. Mo fẹ́ kí fídíò yìí kó tó gbogbo àwọn ọlọ́jà dání torí ó rẹ̀ pé àárín ọjà òun ni tágẹ́ẹ̀tì wọn. Then irú Èkó tèrò máa pọ̀ káàkiri àwọn àdúgbò bíi Shoprite bíi inú kí náà pé àwọn mọ́tò wọ̀nyí BRT bí à ń lọ sí sẹ́mínà káàkiri à ń lọ ẹni láti wà very careful sìn kẹ́ ṣọ́ra gan. Ewu ń bẹ báyìí o. A ní láti wà very very careful. Àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà bí méjèèjì dẹ̀ la máa pè báyìí ní kàkà Kwara mọ́. Wọ́n ní iṣẹ́ ńlá láti ṣe. Gbogbo gómìnà méjèèjì láti Kwara wá sí Èkó ẹ ní iṣẹ́ ńlá láti ṣe báyìí. Ọgbọ́n wo lẹ fẹ́ dá tí ètò ààbò yín ó fi gbópọn sí? Àti pé pẹ̀lú information tó wà nílẹ̀ yìí ó dàbí pé ibi tí àwọn èrò bá sùn jọ sí ibẹ̀ ni wọ́n lọ ń target báyìí. A ní láti wà very very careful lórí àwọn ọjà wa àti àwọn ibi tí èrò ti ń pọ̀ káàkiri bíi seminar point bíi àwọn tó ń go BRT àwọn tí ń dúró sí bus stop. A ní láti wà very very careful báyìí. Inú ewu nílẹ̀ Yorùbá wà o. A ti wà nú ogun. Dánpè lógun jíjà bí ṣe máa rírè o kì í ṣe bí fíìmù o. Kì í ṣe lè tẹ́ ń wọnú fíìmù pé ẹ fèsì ara yín face to face bí wọ́n ṣe máa jàre. Dánpè lógun gbogbo ṣe rírè. Ẹ jọ̀ọ́ à ń fi kànnì yìí à ń fi ń bá yín sọ̀rọ̀ ni nítorí kí ààbò tó péye kó lè bá wà. Ọ̀dọ̀ mo jẹ́rìí gọ́vnà Sanwó-Olú gan tọ́lọ́run bá ti ní kí fọ́nrán yìí ó tẹ̀ wọ́n lọ́wọ́ tó tẹ gọ́vnà lọ́wọ́ mo mọ̀ pé ìgbésẹ̀ ńlá tó lákin yóò wáyé. Eléyìí ó fún yín ní courage láti àti evidence láti máa disturb àwọn ará abé mìíràn dákọ̀ wọn. Tí wọ́n bá sùjọ síbì kan ẹ jẹ́ kọ́lọ́pàá máa yẹ̀ wọ́n wò. Ẹ jẹ́ kọ́lọ́pàá máa yẹ̀ wọ́n wò because ọ̀sẹ̀ ń bọ̀ pàápàá jùlọ fún ìlú Èkó. Ọ̀sẹ̀ ń bọ̀ o fún ìlú Èkó ẹ̀ pé mò ń pariwo láti bí ọdún kan lórí Lagos State. Ọ̀sẹ̀ ń bọ̀ l'Ékòó
because àmì ara ń sọ fún mi gbogbo ìgbà ó sì ń pa mí lẹ́kún torí bẹ́ẹ̀ lèrò ti pọ̀ ibẹ̀ ni nǹkan ti kàn tí ò ní sẹ́ni tí ò ní kàn ńlẹ̀ Yorùbá Èkó ni torí ẹ̀ ń bà mí lẹ́rù ibi tí nǹkan ti kàn tí ò ní sẹ́ni tí ò ní kàn nílẹ̀ Yorùbá Èkó yìí ni Èkó ni a ti sọ fún yín severally bàbá wa Rájí Fáṣọlá nígbà tí wọ́n wà gọ́vnọ̀ Lagos State ní bàbá nìkan ló sọ ká máa kín ìtẹ̀yìn ó dà láyé yìí ó dà wàláì téèyàn ò bá sòótọ́ wọ́n ní téèyàn bá rántí ikú Gáà yóò sòótọ́ ní tí bàbá Fáṣọlá ó dà ṣé kò dá ni ó padà dà nígbà tí ó rí àwọn kìnìún ìbọn ṣe ń trooping nígbà yẹn nígbà táwọn gọ́vnọ̀ ọ̀sán kan òru kan ní bàbá ní àtọ́kádá yín àti márùwá yóò yẹ bọ́ọ̀nù tírélà yín padà wọ́n tì wọ́n padà sọ́nà lu wọn wọ́n fẹ́ fi eyín kìnìún yẹn san bàbá tó ní Rájí Fáṣọlá nígbà tó fẹ́ ṣe mínísítà láyé Buhari wípé àwọn ò láìkí ẹ̀ kíníkan Fáṣọlá rẹ́rìn nígbà tí yóò bẹ̀bẹ̀ fúnṣẹ́ Buhari bẹ̀ fúnṣẹ́ yẹn ni nítorí pé wọ́n mọ̀ pé ó lóòótọ́ kò sí ní figbá kan bọ̀ kan nú kì í sì fẹ̀mí àwọn èèyàn play politics irú àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé lọ́jọ́ ọ̀la a máa padà kàn sínú irú wọn ni wọ́n yẹ lẹ́ni ẹ̀yẹ nínú ìlú ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ wàá jọba lónìí ẹ̀yin náà fowókọ rere lẹ̀ irú ti bàbá Rájí Fáṣọlá Ọlọ́run dẹ̀ fẹ́yìn náà ṣe orúkọ tiyín náà ò ní bàjẹ́ ẹjọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ kẹ́mí àwọn èèyàn ẹ jẹ́ ó jọ yín lójú wọ́n ní gbọmọgbọmọ làwọn aràn fàdítì wàhálà ń bẹ o ewu ń bẹ lóko Alóńgẹ́ fúnra rẹ̀ náà sì ní ewu ní abẹ̀yìn ni ẹ jáde lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ jáde ẹ tètè wá nǹkan pàtàkì ńlá láti ṣe ẹ̀yin ìjọba lẹ mọ̀ ń tẹ́ ẹ lè ṣe táyọ̀ ní yẹyìn lọ́wọ́ rẹ wò mò ń wo program bàbá wa kan lánàá mo rí bàbá yẹn ṣe ń láàgùn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Akérédolú pẹ̀lú ètò ààbò Akérédolú ṣe l'Ondo tó bá jẹ́ pé nígbà tí Akérédolú ti ń fẹ̀ fún gbogbo yín náà lẹ fẹ̀ fún gbà yẹn tí gbogbo yín tẹ́ dó lórí ọwọ́ kan nílẹ̀ Yorùbá ni gbogbo tó padà jà wá látẹ̀yìn yìí kò ní í jà wá lénìí. ìbá rọ̀ wá lọ́rùn ìbẹ̀rù bá wà nínú igbó ilẹ̀ Yorùbá ṣùgbọ́n gbà yẹn rò pa Akérédolú pé aláìda èèyàn ni torí pé wọ́n à kankan ṣebó ló ti kú yìí ṣebí Akérédolú ló ti kú yìí ó ti lọ pàdé ẹlẹ́dàá rẹ̀ sẹ́yìn mọ tí ó ṣẹlẹ̀ sí yín lọ́la ni tẹ̀ ń prepare fọ́la látòní òní yín ń dùn àná yín gan dùn ẹ̀tún wá ń prepare fọ́la yín tó ti dùn already ó túmọ̀ sí pé ẹ̀ mórí Ọlọ́run ẹ̀yin tẹ́ wà níjọba mò ń bá wí o ẹ̀ mọ orí Ọlọ́run ẹ̀ mọ tọ́lọ́run dánwò nù ìrìn àjò yín ẹ̀rọ̀pọ̀ gbọ́n nù yín ni gbogbo yín gbàgbọ́ pé ọgbọ́n nù yín ló gbé yín dé ipò tẹ́ wà lénìí ẹ̀rọ Ọlọ́run bí ẹni tí ń ṣiṣẹ́ nínú ìrìn àjò yín ṣùgbọ́n èmi ò bẹ̀bẹ̀ pé kẹ́ ẹ ti ẹ̀rọ Ọlọ́run èmi kò wù mí kẹ́ ẹ rí ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run kọ́ lọ́ mọ́ fara hàn yín lódì kẹ́ mọ́ bá máa dọ̀rùn mọ́tọ́ Yorùbá dẹ̀ ní come on nǹkan mú ẹni kẹ́ mọ́ bá dọ̀rùn mọ́tọ́ ó ń disturb mi ó ń distract mi bí ni kẹ́ mọ́ bá dọ̀rùn mọ́tọ́ ló ti ká máa sọ gbogbo eléyìí ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run ọba tó láyé àti tọ̀run ẹ̀yin náà ṣe nǹkan tẹ́ fi ilé orúkọ gidi lẹ̀ o tá fi mọ rántí yín lọ́la torí ibi tí kinní ń lọ ń kọjá bá a ṣe rò ó ẹ má fẹ̀mí àwọn èèyàn ta káìtì o torí a nígbàgbọ́ wípé security report ó ń dórí tébù yín before ọrú àwa yìí ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín ò múlò nítorí 2027
ẹ̀ ń retí ọjọ́ tó lè mọ́ dé tó wá wọ Ọlọ́run alẹ́ kí 27 mọ́ dé tó bá wù ó lè má jẹ́ kí 2026 dé ta ló fẹ́ mú kò sẹ́ni tí ó mú ẹ̀mí tí ò ní dọ̀là ó máa dá 20 ọdún ìgbà kan àwọn kérésìtẹ̀ ń wo iná ó ti máa dá táwọn bá pé 80 years ó ní táwọn fẹ́ ṣe nínú ìrìn àjò ayé àwọn ṣé wọ́n wọ 80 tí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà lórí lára ẹ̀mí kọ̀ọ̀kan ẹ má jẹun pa alọ́tẹ̀ ń jẹ tí gọ́vnà kan bá fi lè kú pẹ́m gọ́vnà míì náà ti wà lórí líìsì àwọn gọ́vnà tí ó tún kú bó ṣe rí nù tí pírẹsidẹ́ǹtì kan bá kú pin pírẹsidẹ́ǹtì kan ní next tó ló tún kú tó pé òun náà ní pé pírẹsidẹ́ǹtì kan lòun náà tún kú yìí pé kan jónẹ́sì nìkan kú o bó ṣe rí nìyẹn nínú ìrìn àjò ayé so ìwọ tó bá wà lé ní grace ni torí ẹ̀ la fi bẹ̀ yín wípé ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn yín bọ́m̀bé ń ṣẹlẹ̀ ní Anambra àbí Imo wọn ò jẹ́ kí news gbé nítorí àmọ̀dí bóyá torí election náà ni bóyá torí ìgbàgbọ́ yín lórí ọ̀rọ̀ òṣèlú ni I don't know torí ẹ̀ làwa ṣe wá lówùúrọ̀ yìí pé kẹjọ ẹ bá wa ṣètò ààbò tó péye nílẹ̀ Yorùbá mi fẹ́ kí fídíò gùn ju 20 minutes lọ ẹ bá wa ṣètò ààbò tó péye pàápàá jùlọ nínú àwọn ọjà ńláńlá tí ń bẹ nílùú Èkó ní Alábà tó bá máa mú information mi wá tá a bá rí di information yìí tá a bá rí di ẹ̀dẹ́ kílẹ̀ ní tó sú máa fún yín ní tẹ́ṣe bó ṣe ká suspend àwọn ọjà wọ̀nyí ni kò sí nǹkan tá a fẹ́ ṣe tó wáyé ká suspend ẹ̀ fún bíi ọ̀sẹ̀ kan ní à ṣe so that ìjọba ó lè fi ilé ẹ̀ ìjọba náà ó fi ilé ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà mọ́mọ́ wa kan ẹ̀mí wa ni mo sọ fún wa pé ẹ lọ ránjẹ lé yóò bá yẹn ò yé mi àṣẹ tí wọ́n ń rí ni now ariwo tèmi ó pa fún yín lónìí kí n tó close the chapter yìí ni pé ẹ lọ ra oúnjẹ sínú ilé kẹfọdù jókòó kẹ stay indoor ẹ stay indoor báyìí ká fi wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ gan torí ọ̀sẹ̀ méjì ni ẹni tó fún wa ọ̀sẹ̀ àkọ́kọ́ láti lò tán ọ̀sẹ̀ kejì la bọ́ sí là ń lò lọ yìí àmọ́jọ́ tí ó ṣẹlẹ̀ o àmọ́jọ́ tó máa ṣẹlẹ̀ ẹ̀yin ọlọ́jà ẹ̀yin sì la fẹ́ bẹ̀ níbi tí èrò ti pọ̀ disaster ni tá bá wọlé wọn lé tí wọ́n ń yìn nílẹ̀ Yíbò tá à ń sọ̀rọ̀ yìí pàgó 4 ìdájí ni àwọn tí máa ń lu kẹ̀kẹ́kẹ́ tí máa ń sáré kiri náà ti gbé kinní yẹn kalẹ̀ sínú ọjà ìgbà tí èrò ti pọ̀ tán bí ọwọ́ aago 11 ṣaago méjìlá pé èrò ti pọ̀ lọ́jà náà tó lọ yìn ṣe ti rí torí ìdí èyí la ṣe ń bẹ̀bẹ̀ wípé bó ṣe kó close order down for now tẹ ẹ bá dẹ̀ ra àwọn pẹkẹpẹkẹ tán láwọn fẹ́ wọnú BRT ẹ yẹ̀ wọ́n wò dáadáa ẹ yẹ̀ wọ́n wò àti railway train tí ń rìn kiri lójú ọ̀nà Èkó ẹ yẹ̀ wọ́n wò dáadáa ẹ máa wà very careful ẹ máa wà very careful ẹ pé train náà òun náà máa wà congested train ìdájí ìyẹn number 2 ẹ tún máa ṣọ́ra ní gbogbo èmi ní film house àbí kí n gbórúkọ cinema house èmi ní Shoprite ní àwọn mall yẹn ẹ máa ṣọ́ra ń bẹ̀ o ẹ máa ṣọ́ra ń bẹ̀ then ibi tẹ́jọ́ orú tó ti lè san yàn ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má bínú àwọn ẹlẹ́hà ẹ jẹ́ kí wọ́n stay indoor báyìí ẹ jẹ́ káwọn ẹlẹ́hà kan stay indoor báyìí torí níbi tí security yóò gbòpọ̀ dé téèyàn bá gbégun lákòókò yìí wọ́n sọ déèyàn lákòókò tàwa ibi tá à ń bá kínní yìí lọ kí gbogbo eégún gan ojókòó lé wọn báyìí tòró léwu fún security reason
ó dìgbà tí wọ́n bá tíjọba sọ pé òkè tàbí àwa tá a bá rí tó clear solution kìíní yẹn nìyẹn o kò sí bí wọ́n ṣe èrò pọ̀ lẹ́kọ̀ọ́ kọjá kí wọ́n má rí kìíní yẹn ṣe tí wọ́n bá fẹ́ ṣe torí kò kàn mí pọ̀ lẹ́kọ̀ọ́ gan táwọn èèyàn bá rí gan tán gbé nǹkan kalẹ̀ àwọn ẹlòmíràn ní sọ̀rọ̀ yóò kọjá lẹ́gbẹ̀ẹ́ lọ ní kò kàn mí tèkó ojú tí gbogbo ìlú yòókù lọ ẹjọ́ nítorí Ọlọ́run abẹ̀yìn ni aburú ò ní ṣe wá nílùú Èkó aburú ò ní ṣe wá o ẹjọ́ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ẹ káàárọ̀ àkójúmọ́ ẹni ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà 2025 àárọ̀ yìí la kófìrí àwọn bólà tó jẹ́ àwọn àbókí tó jẹ́ wípé wọ́n dẹ̀ gun roof tọ́lọ́ ń kápá òrùlé tọ́ dẹ̀ ń gé àwọn roof yẹn tó ń gé kéékèèké tó ń squeeze ẹ̀ tó ń ṣe papọ̀ tó ń kó sínú inú àpò láti lọ tà ṣùgbọ́n nǹkan tó kàn dùn wá díẹ̀ ni pé àrí ẹnikẹ́ni múnú tó fi sá wọnú pápá so rúùfù yẹn ni mò ń ṣó báyìí fún gbogbo ilé àmọ̀gbà tá a máa ṣe lè dá o ilé kan náà lélẹ̀ náà wọ́n ti ka gbogbo yẹn tán pátápátá ilé tẹ́ ń wò yìí tí mo padà ń ṣó lẹ́lẹ́kejì yìí tò sí ara ilé ẹgbẹ́ méjì lọ́jọ́ wà tò sí ara lọ́jọ́ wà débi pé ilé tí mo wá padà tó ń ṣó yín tó yẹ pé ẹ̀rí pánù kọ̀ọ̀kan ẹ̀rí alumínà kọ̀ọ̀kan lórí ẹ̀ yìí cream colour òun ni alumínà tó kàn sórí èlé nílò olóyè ni o ìlò olóyè ní ilé méjì wà o ní Áfíríkà ilé tí mo ń ṣó fún yìí wọ́n ti ṣe táìsì ẹ̀ wọ́n ti rẹ kódà wọ́n ti paint ẹ̀ ilẹ̀kùn ti wà ń bẹ̀ bọ́gláì ti wà ń bẹ̀ débi pé kọ́ndẹ̀ kó wá ni ẹ̀jẹ̀ ń súnmọ́ bẹ̀ kẹ́ lè rí dáadáa kẹ́ni yẹn kó kàn kó wá ni wọ́n dẹ̀ sọ ilé yẹn wọ́n sọ di oníhòhò wọ́n tú àṣírí ilé yẹn wọ́n tú síta ẹ ṣàtìrí táìsì wọ́n ti paint ẹ̀ o wọ́n ti ṣe sílẹ̀ abẹ́ o ẹ ṣàtìrí sílẹ̀ abẹ́ wọ́n ti kẹ́ni yẹn kó wá kó tó di pé wọ́n dẹ̀ tó wá yọ rúfin wọ́n yọ aluminium wọ́n yọ bọ́gláàrì gbogbo àlàáfíà lé wọ́n yọ kò sí àwọn méjì tó ń ṣe o àwọn bólà ni o àwọn àbókí tó ń lu gbangbangba káàkiri ni o tó bá wá sí àǹfààní eléyìí mọ́ kí ni nǹkan tó wá kù tó lè wà lè tún ṣe o ẹ jẹ́ ká máa gbàrò o kéèyàn fi owó iyebíye fi ṣe ilé kó jẹ́ pé àwọn àbókí àwọn ọ̀tọ̀wárìnwá ló máa yọ wá lẹ́nu tó máa sọ iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ lẹ́ni ṣe láàárọ̀ ọjọ́ tó dẹ̀ báyẹ̀ jẹ́ báyìí so bó ṣe nǹkan tá rí ní àárín yẹn nìyẹn Ọlọ́run kó gbàdúrà gbogbo wa o sọ àwọn alumíọ̀ tó yọ ẹ náà lélẹ̀ yìí o ṣáàtìrì tó dùn wá pé ààrẹ anybody mọ́ mú alumíọ̀ ló wà nínú ẹ̀ ló wà lẹ́lẹ̀ ṣẹ́ bó ṣe skúzẹ̀ àwọn ilé tó ìkásílẹ̀ lélẹ̀ yìí o owó bówó lélẹ̀ yìí o ẹ̀tìrì owó bówó lélẹ̀ yìí o ẹ̀tìrì àdúrà àgbà o ẹ má yẹ ká sàn sí péye o á dára fún wa.